Boko Haram, eyín ikú, eyín mọ́ṣúárì, alpha, how market, kí kẹ́kẹ́ pa kó pa mọ́ wọn lẹ́nu, ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ lomi gbé. How market, eyín ikú, eyín ọkọ́. Ìgbà tí Queen Mother kó tó dé UK, ó ní tí Ìyábọ̀ bá débí, máa déwájú ẹ̀, máa béèrè ikú tó pa Mohbad, máa sọ pé kí ló dé tó obstruct justice, máa sọ pé kíní kan, ẹ díẹ̀ mi pé mi lè ṣe, mo díẹ̀ ọmọ àlè ni ẹ́, olórí ọmọ àlè ni ẹ́, eyín ọkọ́, olórí ọmọ àṣẹ ẹ máa wà àwọn pípọ̀ yìí, ẹ máa wà nínú àwọn pípọ̀ yìí, tẹ́ bá wọn dáadáa ẹ máa mọ̀ pé Lizzy Ṣọlá pé òun ló ń push wọn tó ń push wọn, mo ṣe wà gbà ní pé àṣẹ ẹnu ni ẹ ṣe orí burúkú tó pọ̀ gan-an, ṣé dandan ni kó o halẹ̀ ni, mo ṣàṣọ bẹ́ẹ̀ o ò ní life now, you don't have a life. Ọmọ ẹ ti ń lù ẹ kó tó di pé ó lọ ṣẹ̀wọ̀n, ó lọ yọ̀bẹ, ó lọ jí nǹkan, ó lọ ṣẹ̀wọ̀n, ọmọ tó lọ yọ̀bẹ síyàn, ó ti ń jalè, ó ti ń jí ẹ lówó nulé tó ń kólù fún ẹ, ò lè béèrè tí tó fi lọ síta tó lọ yọ̀bẹ síyàn. Ṣé ọmọ akọ̀ndédé sùn adé jí ńjọ́ kan á dẹ̀ lọ yọ̀bẹ síyàn ni, ó dẹ̀ lọ fi ń jalè kiri. Ìwọ lọ sọ pé tí Ìyábọ̀ bá dé máa gbá lọ síbi tó wà. How market, ó dé, she came, she saw, she conquer. Bẹ́ẹ̀ni, ó yẹ tí Ìyábọ̀ pa ní UK lásán, gbogbo generation ẹ látijọ́ tó ti ń ṣiṣẹ́ bí ẹrú, tó ti ń jẹjẹ ìrírí, ṣó oríru owó yẹn rí, ó tún ti fi bẹ́ẹ̀ lẹ̀, torí pé gbà tó dé ọ̀dẹ̀ ó rò pé ó fẹ́ halẹ̀, sórí security tó ju security lọ, kò sẹ́nìkan tó máa sọ fún mi pé òde bẹ́ẹ̀ yẹn bí a olúgọ sínú mọ́tò níbi tó jìnnà, ó wà ní bí a down the street àbí anywhere, ó súnmọ́ bẹ́ẹ̀ orí bí security bẹ̀ yẹn ṣe tight, ẹ̀rù báyìí pé tó bá lọ kọjá ń bí wọ́n kàn máa fìbọn pa ẹ́ dànù, eyín la máa fi recognize, àwọn máa ṣe eyín ẹ̀ lójú títì báyìí, ọmọ òṣì ọmọ àbí ìpà bẹ́ẹ̀ tó bá dé lóyìnbó máa bẹ̀rẹ̀ ẹ̀ máa tẹ́gẹ́gẹ́ look at you how far. Èmi kàn ní kí ìbéèrè lọ́wọ́ ẹ̀ ni pé kí ló wá dé Queen Mother dé ó wá bẹ́ẹ̀ ńlé, wọ́n tún wá nà ẹ̀ pamọ́lé, ó wá lọ sìn ọ̀ṣẹ̀ wá sọ pé ó lọ́rọ̀, orí bó ṣe silent. Sórí mo máa ń sọ kíní kan fún yín, ẹ má máa jẹ́ káwọn wèrè tó wà lórí social media kọ́ máa halẹ̀ mọ́ yín, wọn ò lè ṣe nǹkan kan. Tó bá rí ẹ tó ń wọn koko lórí show, tó ń wọn koko àti jẹ àti mu lásán ni, àti jẹ àti mu lásán ni. Tẹ bá ń rí wọn online tó ń wọn koko èmi lélẹ́yìí tó ń mú wọ́n jump from ayé èèyàn kan so èèyàn kan so èèyàn kan so èèyàn kan tó ń bá yé àwọn èèyàn jẹ, ẹ máa rò pé action pọ̀ bó ṣe wà yẹn ìyá kìíní wọn ò ní nǹkan kan. Views yẹn monetization ni gbogbo èèyàn gbà, torí monetization náà fi ń ṣe wèrè tó ń ṣe, wọn ò já mọ́ nǹkan kan, wọn ò jẹ́yàn kankan nù ayé. Ẹ sọ fún Bukky bó ṣe wà yẹn pé tó bá mọ̀ pé ó ṣú ọ̀ fóun, òun tóun fẹ́ dènà mọ́ Ìyábọ̀ Òjó, ó yá lọ Nàìjíríà kó tiẹ̀ lọ lu bàbá ẹ̀ náà, ọ̀tẹ̀ sọ pé wá dènà mọ́ anybody, lọ ìlú dádì ẹ, ìlú tó bí ẹ sí, lọ síbẹ̀, lọ Nàìjíríà, ipò dùn máa bọ̀ ọ́nlé. Ṣẹ́tìrì tó bá dẹ̀ wá jókòó tó bá ń ṣe show, ẹ máa wọ pé action ṣe rí gbogbo justice for Mohbad tó lórí burúkú ẹ̀ sáwà torí àti jẹ àti mu náà ni, torí donation ẹ rí pé ìgbà tí ò sówó mọ́ ó ṣe kí ni, ó rẹ abẹ́sẹ̀ sọ̀rọ̀. Nísìnyí ó tún dàbẹ́ ni pé ó rí pé àdí ẹni yẹn ó possible kó dáwó tó bá sọ pé kí bàbá Mohbad lọ ṣe labroad, ànáwó abroad ó máa pọ̀ bíi thousands of dollars ni, torí ẹ̀ ló ṣe sáré sá padà. Ẹ rí bó ṣe rọra yọ wọlé. Ṣé rí àwọn people wọ̀nyí, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ wọ́n lẹ́ ń take wọn serious, they are nobody. Ayé wọn ti bàjẹ́, kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe é repair láyé wọn. Ayé wọn ti bàjẹ́, ebi ní, kò ní iṣẹ́ lọ́wọ́ bó ṣe wà yẹn, amúramáròde wọn ń pèsè anywhere, ó ti bá gbogbo èèyàn jà tán. So of course the bitterness, the hatred, ọkọ tó tún fẹ́ gan Genesis ìyẹn náà tún ṣe kí ni, ọlọ́run máa yẹ kẹ́yìn burúkú kó lọ géèyàn jẹ́rẹ́ pọ̀, ìyẹn náà ṣe kí ni, ó jù lẹ̀. Lórí ọ̀rọ̀ sísá alágbó ta tẹ̀sán nǹkan kan wà come to my mind. Ṣebí bàbá Mohbad gan ṣe tú sọ́mù, ṣe ẹ rí gbogbo yín tẹ́ ẹ pariwo, ṣé bàbá Mohbad ò dàgbà ju ẹnjìnà alágbó lọ, tí bàbá Mohbad bó ṣe rí yẹn kó tún máa ṣe tú sọ́mù lórí social media wọn, ṣé bàbá Mohbad ò ṣe ni? Ẹ rí pé lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gan, few people gan ló ń, àwọn ọkùnrin gan ò dá sí pé kí ló ń ṣe àwọn obìnrin, ẹ̀yin lẹ máa kéku. Àwọn ọkùnrin ò tiẹ̀ dá sí torí pé wọ́n mọ̀ pé
àwọn ti bòbò jẹ́ lọ ọkọ ẹ ti lè ṣe túsọ̀mù kó má mọ̀ ọkùnrin ẹ̀yin obìnrin tẹ̀ kàn sunkún ẹ kàn máa sunkún pa wọ́n fẹ́ bà society ní jẹ́ ṣe ẹ ní society tẹ́lẹ̀ ṣẹ́yìn ní society lẹ̀ ṣe ti ń lé ọkọ àbí kí ló lé yín kúrò nílé ọkọ ẹ wo that's that for Bukky ajá tó ní rabies ní Bukky bó ṣe máa gbó nìyẹn ó ní rabies ló ń bàjá àrùn ọpọlọ àti rabies join together ọgbà wèrè ló yẹ kó gbóhùn náà lọ èèyàn tẹ̀lé rírú eyín burúkú tó wà lẹ́nu ẹ̀yẹn kọ́ máa rò pé eléyìí bíi bulldog ní kọ́ lọ fi wèrè sínú zoo bíi bulldog ní kẹ́ lọ kàn án mọ́lẹ̀ kẹ́ fokùn sí lọ́rùn kẹ́ só mọ́lẹ̀ nínú zoo ibi àwọn ẹranko ibẹ̀ láyé ẹ̀ ṣètìlí ládùúgbò gbogbo ìhàlẹ̀ yẹn bó ṣe fi mo ní ìgbà justice for Mohbad tó bá rí bó ṣe ń fọ Ọlọ́run gbáyà tó sọ pé kí bàbá òun pé òun tóun bá gba justice yẹn fún wa a máa kówó lẹ̀ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo dáwó ẹnu ọjọ́ kan mo kàn wá jókòó pé ẹni sùúrù evidence gbogbo nǹkan tó tiẹ̀ ń sọ yìí náà ká tiẹ̀ ní nǹkan kan evidence pé Lẹ́gùṣì ló bí Wùmí ó ti wà lọ́wọ́ evidence pé lẹ́yìn kíní kan ó ti wà lọ́wọ́ òun ti lé evidence lé lọ́wọ́ ok fún wa ní ẹyọ kan bíntín àárín nǹkan kan ẹ̀yìn èèyàn mi àárín nǹkan kan àṣẹ kò ní any evidence òun kọ́ ló wá ń bẹ Lẹ́gùṣì lọ́jọ́ tèmi èèyàn tó fẹ́ dínà mọ́ Ìyábọ̀ òun ló ń bẹ Lẹ́gùṣì lọ́jọ́ tèmi ẹ rí pé ọmọ yẹn ní problem eléyìí tá tiẹ̀ ń sọ ọdún mo mà gbọ́ pé gbà tí bàbá Mohbad tó délé ẹjọ́ gbogbo wọn pátápátá ló má deny ẹ mọ̀ pé wọ́n ti competition against ọ̀wọ̀n tó ti ń wo ẹ̀wọ̀n tó ń fojú kan wo ẹ̀wọ̀n báyìí wọ́n ní gbogbo nǹkan pátápátá àti blogger o àtàwọn tó ń ṣe kinní o gbogbo nǹkan tó sọ ń pa Wùmí pátápátá ló deny ẹ̀ tó ló ti mọ̀ pé ẹ̀wọ̀n rèé nà jújú ọmọ ẹ̀ máa kú òun náà máa tún fara aṣọ péńpé rowó ọba gbogbo nǹkan táwọn pípọ̀ wọ̀nyí ń ṣe nígbà yẹn fọmọ Wùmí is as a result of one thing péré torí pé wọ́n fẹ́ fi gbowó gbogbo nǹkan tó sọ ń pa ọmọ Wùmí torí donation bàbá Mohbad subject ọmọ yẹn sí bully ó wá ń parọ́ nílé ẹjọ́ pé òun ò ṣe anything òun ò mọ anything òun ò mọ ń pa ẹ̀ òun ò ṣe kinní ìbọn ọmọ kẹtàn àwọn èèyàn ní kẹrí gbọ́ ọmọ yín máa ń kẹtàn bàbá Mohbad ọlọ ayé yín ti bàjẹ́ sá torí owó àti donation ẹ subject ọmọ yẹn kì í ṣe èèyàn tó ṣe nǹkan ẹ̀yin ilẹ̀ ń jẹ́ kó subject ọmọ yẹn sí bully pẹ̀lú gbogbo ọ̀rọ̀ rádaràdà tẹ̀ ń sọ àti gbogbo ìṣekúṣe tẹ̀ ń ṣe. The issue is not as worst as until ìgbà tí bàbá Mohbad tó bẹ̀rẹ̀ sí ń ṣẹ̀mọ̀ there is a way tó bẹ̀rẹ̀ sí ń ṣe táwọn èèyàn wá rò bẹ́ẹ̀ ni pé Wùmí mọ̀ọ́mọ̀ pa Mohbad ni ṣé tí Wùmí bá tẹ̀ fẹ́ pa Mohbad ṣèbí Wùmí á ti ní store dáadáa á ti ní iṣẹ́ á ti ní business oríṣiríṣi tó ń ṣe á ti nílé á ti ní ọkọ̀ bọ̀gìnì á ti wà establish dáadáa mi ò rò pé Wùmí gan dé lóyìnbó rí kí ni èrè Wùmí gan nu relationship gan náà torí ọ̀nà kí ló mú bọ̀ tí bàbá wọn bá sọ pé wọ́n ti kó gbogbo nǹkan tọmọ yẹn kí lọmọ yín ní tó bá fẹ́ pa lóòótọ́ ogun lọ́rùn oyin lọ́rùn ó pokùnso gbogbo ẹ̀ lẹ́ ń parọ́ ọmọ yẹn mọ́mọ yẹn wọ́n fòkùn sínú Indomie wọ́n máa ń fòkùn kínní kan ó ń gbé àwé transformer ni tó bá yẹ kó fẹ́ pa Mohbad lóòótọ́ kò tiẹ̀ ní kọ́kọ́ establish ara ẹ̀ akọ̀pá pi without establishing herself gbogbo nǹkan tó ń go through kò ní go through ẹ̀ náà kò ní go through ẹ̀ náà wọ́n máa ṣe clean àti ṣẹ́rí àti pààyàn òun ló easy jù iṣẹ́ yẹn máa clean kò ní sí pé àwọn kan dé lẹ́nìí àwọn kan dé lọ́la it will be very very clean kò ní tẹ̀ ní sẹ́nibọ̀dì ńlẹ̀ wọ́n tiẹ̀ ti lè fi nǹkan sínú oúnjẹ Mohbad látìta akàn lọ kú sínú ilé kò ní sẹ́nibọ̀dì ńlẹ̀ kò ní sẹ́nibọ̀dì tẹ́ máa rí pẹ̀lú ẹ̀ gbogbo èèyàn kọ́ discover pé ọmọkùnrin ti kú bàbá Mohbad àti pààyàn ló easy jù nǹkan tó ń pè ní premeditated ni so ọmọ òun fẹ́ pa ọkọ ẹ̀ ẹ máa gbọ́ àwọn àpọ̀dà yìí kò ṣe kí ni kò ní plan kò ní ṣọ́ọ̀bù kò níṣẹ́ kò nílé kò lọ́kọ̀ kò ní business ṣebí torí ń sìn ló máa ṣe ń dá business sílẹ̀ wọ́n tún ṣì ń bàjá pé ṣó yẹ kó lọ máa tajà ọmọ tó tún bí gan fún Mohbad gan kò sí anything tí Mohbad ní fún ọmọ yẹn Wùmí ló ń dá gbogbo ẹ̀ ṣe tó bàbá Mohbad ń jàjà ogún tó máa pa ó fẹ́ jogún ọmọ ẹ̀
Wùmí ò ní anything. Liam ò ní anything as right now bá ṣe ń sọ̀rọ̀. Ìbá tẹ̀ establish ara ẹ̀ náà. Ọmọbìnrin yẹn wá ń ṣe fíìmù, ó wá ń tarun láti lè tọ́jú ọmọ. Bàbá wa ní kó compel Wùmí. Ṣé kò yẹ kí kóòtù compel èmi? Kó compel mi tí mo bí ọmọ mi, tí èmi ni mo jẹ̀rora ọmọ mi because of a useless grandfather? Mi ò tiẹ̀ mọ̀ nǹkan tí bàbá Mohbad máa ń pè rẹ̀. Ọmọ yẹn gan mọ̀ pé Nàìjíríà ò fail o. Kí là á fi tẹ́ lọ́rùn àti protest àti kí là á ṣe fún? Ọmọ yẹn mọ̀ pé Nàìjíríà dúró fún. Protest ni o, owó ni o, gbogbo ẹ̀ là ń ṣe fún. Bàbá Mohbad wá dé ní wá ń deny. So gbogbo nǹkan tẹ́ ẹ ti rí eyín ikú, eyín ọkọ tó ń ṣe fún Wùmí láti ọjọ́ yìí, you were on board with it now. Ìgbà tó wá dé ọ̀rọ̀ ẹ̀wọ̀n dé ń sìn báyìí, ẹ wá ń deny wípé you are not aware of anything. Ẹ wá ń deny. That girl being subjected to kinní yẹn, ẹ̀yin wá ń deny lọ́jọ́ tèmi bàbá Mohbad ìkà ni yín, ọ̀dájú abiyamọ ni yín. Ọ̀dájú abiyamọ, ọ̀dájú abiyamọ ni yín, ìkà ló ń ṣe bíi tí. Ẹ rò pé ọmọ yẹn lè sú yín? Ẹ rò pé àwọn èèyàn yín náà máa torí ẹ̀yin lẹ sọ ọmọ nù, ẹ̀yin náà máa dúró sí? Wọ́n kàn tí ẹ̀ Wùmí dáhùn, wọ́n tí ẹ̀ dáhùn náà ni ò pa ọmọ yẹn nù. Tó bá yẹ pé kò sí Liam lọ́wọ́ Wùmí, bí Wùmí ò bá ti gbó nǹkan jẹ, ò bá ti parẹ́. Wò pé ṣé bàbá ọmọdé yìí máa kú, èmi náà máa kú, ta ló máa wá kú fọmọdé? Ìyá kàn jẹ ọmọ yẹn ni. Bọ̀ ẹ̀yin kọ́ bá yín kówó, kò séyàn tí eyín ọkọ tí ò búlì. Bó ṣe búlì Ìyábọ̀, ló ń búlì Juma, ló ń búlì Wùmí, ló ń búlì Liam, tó ń ṣépè fún gbogbo wọn. Kò séyàn tí ò subject àdúrà ìyá Mohbad torí tiyín. Bẹ́ẹ̀ ni Karimo onípọ̀mọ́ náà. Bẹ́ẹ̀ ni àwọn wèrè tó kóra wọn sórí TikTok yẹn náà. Kí ni ìdílé yín gan ṣe fún? Torí kò yé mi. Àwọn kan tó máa jàjàfẹ́ lọ́dọ̀ yín náà, ọmọ náà yẹn kò sí nǹkan kan tó fi ilẹ̀ kó tó kú. Ẹ gbógun tìyàwó ẹ̀. Ìyàwó ò tẹ̀ tí ìṣopó kò tí ṣe 40 days ní àgbà how many days wọ́n máa ṣe. Tẹ́tí bẹ̀rẹ̀ sí ń búlì ẹ̀. Tẹ́ ń ṣe interview kiri, ẹ̀yin ọmọ yín kú ẹ̀yin lẹ̀ ń ṣe interview. Tó bá yẹ pé bàbá gidi ni yín, tó yẹ kẹ́tẹ̀ lè ní strength láti ṣe interview mélòó ni Wùmí ṣe? She was mourning her husband and you were over there. Tí Bukky bá ti fún yín 100,000 every month, kò sí nǹkan tí inú yín dùn ní bó ṣe máa yín búlì ìyàwó ọmọ yín. Inú yín dùn ni ó wá dọ́jọ́ tẹ̀yìn. Ẹ wá ń ṣe kí ni? Ẹ wá ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ nǹkan kan tó ń ṣe fún Wùmí online. Ẹ wá ń pretend bíi pé ẹ mọ̀ nǹkan kan that you are not aware that Wùmí is being bullied because of you, not because of Mohbad. Mo gbéyàn kan tó sọ pé tó bá jẹ́ pé obìnrin ọmọ ẹni Wùmí bàbá Mohbad, ṣé wàá lajúlẹ̀ kó máa ṣe bó ṣe ń ṣe yẹn? Tó bá jẹ́ pé wọ́n ló bí Wùmí. Ẹ kàn ń sunkún ni bàbá yẹn, bàbá tọ́mọ ẹ kú, bàbá tọ́mọ ẹ kú, ṣé òun nìkan lọmọ ẹ máa kọ́kọ́ kú ni? Abẹ́rẹ́ tó gbà fún ó gbòdì lára ẹ̀ because gbogbo nǹkan tó ti wà nínú bọ́dì bọ̀bọ̀ yẹn. Clear result. Clear result. Rárá o, àwọn ò gbà o, wọ́n fi nǹkan sínú Indomie ni o, ó fi ilẹ̀ sórí bẹ́ẹ̀dì ni, ó yọ rẹ́díǹ sòfìgùn ni, àwọn ráṣọ ẹ̀jẹ̀ ṣe wá pọ̀ tó báyìí. Wọ́n ní ọmọ yẹn bàbá Mohbad ní yẹn Wùmí máa ń parọ́ gan. Irọ́ wo ló ń pa ń bẹ̀? Ṣé bí 15 people ló wà nílé? Irọ́ wo ló fẹ́ pa? Ṣé bẹ́ẹ̀ nǹkan fara yín kàn fáwọn ẹ pé ọjọ́ tẹ́ ẹ dé ni Wùmí sọ pé kẹ́ máa gbé lọ sékìtì kẹ́ lọ ro because òun gan wà in disbelief. Inú ọkọ ẹ̀ òun rò pé ara ìjà tó bá ọ̀rẹ́ ẹ̀jà yẹn bóyá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àṣé orí ọmọ òun lẹ máa fi fọ́ àgbọn.
kí làwọn blogger yín ò ṣe fún Ọmọwùmí tó? You did not stop them. That is the problem. Lọ́dọ̀ tèmi DNA báyìí ọwọ́ Wùmí ló wà. It's not our choice. Ẹ̀wọ̀n dẹ̀rẹ̀ wọ́n ti tìyín wọ́n ti rèyìn sí bèbè ẹ̀wọ̀n. Wọ́n ní ẹ wá ní lost memory. Bàbá Mohbad ẹ̀yin ní ẹ̀ ń ṣe tún sọ̀mọ́ ẹ̀ mà ní lost memory. Ẹ máa ń gbowó ẹ máa ń ṣe àpapín. Ẹ ní lost memory o bàbá Mohbad. Àwọn blogger yín bully Wùmí. Ẹ ní lost memory gbogbo ìgbà tẹ́ ń grant interview. Ọmọ yẹn kẹtàn Wùmí máa ń parọ́. Ó wá ti di ọ̀rọ̀ ẹlẹ́jọ́ dé ń sìn báyìí. 100 million lawsuit. Wọ́n sọ pé ẹ lose memory yín. Wọn ò bá mi mú àáké kan ṣamọ́ yín lẹ́yìn ọ̀run. Kí memory yẹn fò padà ni. Ó di pé kẹ wá answer fún gbogbo nǹkan tẹ̀yìn àtàwọn blogger yín tẹ́ ti ṣe fọ́mọwùmí. Ó wá di pé ẹ ní lost memory. Lost memory yẹn ló máa pa yín bàbá Mohbad. Látúrú gbogbo interview ẹ máa ń jump from here to here. Ẹ máa dọ́dọ̀ very dark man lọ ṣe interview. Ẹ̀yin tẹ́ ẹ̀ sínú ilé. Ẹ̀yin lẹ́dẹ̀ fẹ́ sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé. I don't understand. The story did not change. If there was consistent in the story when they interview everybody that was in the house, both outside or inside. The story is the same thing. Every other thing, then people are ignoring by just it is a lie. It's because of donation. Ask yourself. Gbogbo àwọn tó ń ṣe justice for Mohbad, ṣé kì í ṣe gbogbo wọn náà dáwó fún ni? So they have to tell you something. Tell me what sympathize. Pẹ̀lú wọn, kẹ́lẹ̀ that you put your money inside your pocket. Bí àǹtí eléyìn ọkọ yẹn bó ṣe parọ́ fún àwọn gbogbo ìgbà yẹn náà ni. At the end of the day, freezer tó kó seafood sí ló fowó wa jẹ tán. Olóṣì ìgbà tí ó ṣòwò mọ́ sí wọ́n á sọ pé òun diet. Ìgbà tó ń dáwó Mohbad fún ẹ ṣe bó lọ ra freezer tuntun tó ń kó ẹja sí tó ń kó gbogbo ẹ̀ sí. Tó ń jẹun bìlà àmàlà máa jẹ lọ́la ọbẹ̀ ẹja tútù máa sè lọ́la. Ó ti fi gbogbo owó ìwà jẹun tán. Fi gbogbo owó wa jẹun. Bàbá Mohbad gbowó. Ó ń ṣe kí ni? Tó máa pè fún interview olóye tó máa fún un. Ṣèbí orí social media láwọn tí bàbá Mohbad sọ pé òun ò like Yèyé Kúdí torí pé Yèyé Kúdí ò kì í fún òun lówó. Pé ṣèbó make owó lórí show justice for Mohbad tó ń ṣe pé kò ń fún òun lówó. Tẹ́ bá mọ iye tí bàbá Mohbad gbà. Àkáǹtì ẹ̀ wà ń ta àwọn èèyàn máa ń fún lówó ni. Ó ṣe pásítọ̀, ó ra ilẹ̀, ó ṣe gbogbo ẹ̀ lórí òkú ọmọ. Gbogbo yẹn náà ò tẹ́ lọ́rùn. Ó kọrin, ó ṣe gbogbo ẹ̀. They place him on a monthly salary. Wọ́n tún lo bleaching cream gan dánwò lórí òkú ọmọ yìí náà ni. Wọ́n sọ pé kó wá answer sí gbogbo nǹkan tẹ́ ẹ sọ. Táwọn wèrè blogger ẹ̀ tó sọ pa Ọmọwùmí. Ó wá sọ pé memory ẹ̀ sọnù. Ó ní wá bẹ́ẹ̀ fi memories. Gbogbo àwọn tó ń ṣe justice for Mohbad kọ́ ló ń dó ni. Òun dó gbogbo wọn. Wọ́n á ní memory ẹ̀ sọnù. Ó mọ̀ bí tó ju memory ẹ̀ sí. Ó gbàgbé. Ó yẹ kó o dákú ni. Ní àgbáyà játijàti. Tó bá jẹ́ pé wọ́n ló bímọ obìnrin, ṣé wà inú ẹ̀ máa dùn tó bá ń búlí ẹ̀bẹ̀ yẹn? Inú ẹ̀ máa dùn. Kọ́bọ̀n wá justice, kọ́bọ̀n wá justice. Má lọ sin ọmọ ẹ̀. Má lọ sin ọmọ ẹ̀. Ọmọwùmí sọ kinní kan. Ó ní tóun tí kóòtù bá ṣe DNA yẹn. Bàbá Mohbad ní ṣe. Ọmọwùmí nìkan ló ní final say nsìn. Ẹ ṣí èrè. Ó ní tóun ò bá ṣe DNA yẹn. Ẹ̀yin ò ní ṣe. Bẹ́ẹ̀ ni. Torí ọmọ yẹn jìyà lọ́wọ́ yín. Torí pé ẹ fẹ́ gbowó. Ọmọ yẹn ṣe kíni? Ó jẹ ìyà bàbá ńlá ìyà lọ́wọ́ yín. Torí pé ẹ fẹ́ gbowó. Ìkà níyàn bàbá Mohbad. Ọmọ Mohbad yẹn kò lè dáríjì yín bẹ́ẹ̀ ṣe fòkú ẹ̀ ráre. 3 years láwa ẹ̀ tó kù Mohbad ti wà mọ́ṣúárì. 3 freaking years. Tẹ́ ẹ̀ fòkú ẹ̀ ráre. Tẹ́ ẹ̀ jẹ́ kó lọ sinmi tó máa roam about. Torí owó, orí àtẹnu tẹ́ fẹ́ ṣe. Torí ẹ̀ fẹ́ fapá ṣiṣẹ́. Níṣẹ́ wọ́n ń fa DNA lójú ẹ̀ fa DNA lójú kọ́ tí ìwà dáwọ́ fún yín. Tẹ́ bá ń gbọ́ pé kọ́bọ̀ tó yọ ẹ̀ ní rí. She we no get.
enough is enough of orí burúkú gbogbo yín. Bukky tó sá lọ ń jọyọ̀ ó tún ti sá padà ń sìn ó ti rí pé wọ́n ti fẹ́ ṣe DNA owó á tún jáde ṣíṣì we no get ojú yín máa bó tó bá yá yín ẹ máa lọ ṣe DNA Nàìjíríà tẹ̀lé afford DNA Nàìjíríà is less than 1 million ẹ fẹ́ lọ ṣe DNA outside Nigeria tó o dẹ̀ lówó iṣẹ́ wo ló ń ṣe tó o ní $20,000 $30,000 tó máa tẹ̀ wá fún ẹ ní lẹ́tà pé kó lọ ṣe DNA wà pé public come and help me I want to do DNA nǹkan tó dáwó fún ẹ àdámọ́ ó dà Ọmọwùmí ti sú ẹ 100 million wàá san you go pay am ṣé o fọmọ yẹn gbowó ni o fi Liam gbowó ni ẹ búlé ẹ ṣe pé fún ni ẹ̀yin àgbà játijàti alátẹnujẹ.